Àkànbí kú ọdún o Professor Abdulrasheed ṣebí ìwọ ni ìwé òun ẹkú ọdún ẹkú yẹ̀dún ẹkú àṣeyẹ ẹkú ayẹyẹ oríkà ọdún orí adémọlá sọdún èyí pàṣẹ tẹ̀mí ìsì lágbára olóhùn ọba ìran ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún bí òyìn ti ṣe tiẹ̀ nínú afárá àgbáyún ṣe tiẹ̀ lẹ́sọ̀ bí rèké ti ṣe tiẹ̀ lákùrọ̀ ó sọdún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára olóhùn ọba òye wọlé o ọmọ àríyọ̀ oṣù ọlá níyì ṣe bí wọ́n ní kéésì ikú òní fílẹ̀ rẹ̀ sóde o àrùn òní fílẹ̀ rẹ̀ sọ dẹ̀dẹ̀ ìgbà rẹ̀ ti ń dùn yọ ọlọ́run ọba oníjọ́ tán láíláí ó ní rẹ̀lẹ̀ ó sì mọ̀ gani ó ní má padà sáyì ìdá lágbára olóhùn ọba ìláyé aláwùrọ̀ bí ọba oníjọ́ kanjú kú láyé ikú ìyípa kínníkínní ojú wòmí àrùn kan yìí ṣèrà tí bẹ̀lẹ́sẹ̀ odò ikú òní pa ọ́ onímọ̀ ìnira láyé tó wá ìláyé aláwùrọ̀ bí ọba oníjọ́ kanjú kú láyé Àkànbí o Professor Abdulrasheed ṣebí wọ́n ní ìkéésí ọdọọdún la rórógbó ọdọọdún la ráwùsà ọdọọdún la rọmọbì lórí àtẹ àṣeyísà mọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára olóhùn ọba Àkànbí o Professor Abdulrasheed ṣebí wọ́n ní ìkéésí aya rẹ ní olólùfẹ́ rẹ̀ aya jẹ́bi tọrọ aya Adéyínká Àríkẹ́ Adé lónìí máa kí ọ̀pọ̀ ọjọ́ ìbí nípò sọ̀pọ̀ rẹ̀ láyé nínú àlàáfíà ara pẹ́pọ̀ nípa onímọ̀ ìnira láyé tọ̀ wá ìláyé aláwùrọ̀ bí ọba oníjó kanjú kú láyé aya rẹ̀ olólùfẹ́ rẹ̀ Adéyínká Àríkẹ́ Adé ó ní máa pọ́pọ́ bí irú rẹ̀ sọ wọn láyé ó ní máa pọ́wọ́ orí ọmọ pọ̀ sí ni ọlá rí ọmọ pọ̀ sí ni àrísìkí rí ọmọ pọ̀ sí ni iṣẹ́ rẹ̀ ò ní ìdí iṣẹ́ mọ́ ọ lọ́wọ́ ọmọ oníkú mọ́ ọ lójú ìwọ náà ò ní bá sọ̀nù lọ́wọ́ àwọn ọmọ ìláyé aláwùrọ̀ bí ọba oníjó kanjú kú láyé ara wájú ni ọ ò ní dèrò ẹ̀yìn lágbára aláwùrọ̀ bí ọba Àkànbí o Professor Abdulrasheed ṣebí wọ́n ní kéésì aya rẹ̀ Àríkẹ́ Adé ó ní máa gbalẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ ìdẹ̀wù rẹ̀ ní sílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn lọ́mọ lákàáyé onígbèsè níjí ọmọ ẹlòmíràn alùkóso níjí bàbá aláwọ̀yé lójú oorun ẹ̀yìn lọ́mọ kọ́lífọ́tì ọmọ òmùmù túmù ọmọ rárá túrà lákàáyé ló ra ọtí àdúgbò iye tán lákàáyé ikú tí pọtí ikú tí pẹ̀mú ikú tí pàgàdà gidi ikú tí pògùrọ̀ kì í fún kì í rà lọ́tí ó ń jágbá ọtí máa wò lẹ́nu ni ó fi ìdí àwọn jẹlẹ̀ ní bèbí ọ̀nà ó ní káwọn tó kù lọ́rẹ̀ wílélẹ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ àbálà ń dá eléjò pa lójú ẹni ẹ̀yin ẹni là gbìmọ̀ràn kà nínú ilé àwọn bàbá rẹ̀ ni ọmọ àrígbá lábúwó ó ní kó máa dá lábàjọ sí wọn ẹ̀yin lọ́mọ àgítí kan rí ọmọ gọ́lùsù wọ̀pà ọmọ abẹ̀gbin lára bí igbó etílé lónìí mo rí wà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ òjìkùtù ṣéwùn ọba tètè kún bẹ lódò ìyíkùn kó gbó kó tọ́ bẹ lẹ́nu àṣẹ ni lónìí mo rí bà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ ìran bàbá yín ní ìbọn òjé nífọwọ́ ọ̀tún ìbọn dẹ ọwọ́ àbòsí tàfà bàbá bí bàbá yín ti yìnbọn òjé ní tàfà bàbá ọwọ́ gbogbo ní bàbá yín bí kọ́ta mọ́ra lójú ogun nínú ilé àwọn bàbá rẹ̀ ni bàbá yín ló rárá ọ̀rẹ́ ilé gbò lẹ́sẹ̀ wọ́n nítorí kíni ó nítorí kéṣì sí ó lè máa róúnjẹ ni lónìí mo rí bà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ọ̀sọ́dún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe ọdọọdún ní láàṣọ lógúnlógún ọdọọdún ní kàn án so lọ́gbọ̀n ọ̀sọ́dún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára olóhùn ọba Àkànbí o Professor Abdulrasheed ṣebí wọ́n ní kéésì ọmọ bí ọbẹ̀ níbẹ̀sọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà àti ìdí ọmọ jẹ́ ara rẹ̀ ó máa lè lágbára olóhùn ọba bí ó bá pé ta ní ìkéwì látẹ̀ ẹ̀kan orí adé àlà ní lórúkọ tèmi